Ẹ̀yin lé èwo lẹ ṣe káàbọ̀ sí Mashola Gist TV ò ṣe àlàáfíà ni ẹwà gbogbo lé ń kọ́ gist tá a gbọ́ yìí ó tún lágbára díẹ̀ ṣùgbọ́n jẹ́ kọ́kọ́ kí gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ọjọ́ ìbí lẹ́nìí èní ni on the 28th of January 2025 mo kí yín gbogbo ẹ̀yin ọmọ ọlọ́dún èní happy birthday to you. Long life and prosperity. Ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé. Ẹ̀yin èèyàn lé gist tá a gbọ́ yìí ó má yà mí lẹ́nu. Bí a ṣe gbọ́ ṣe ni wọ́n ní àwọn olórí o. Wọ́n ní wọ́n péjọ. Wọ́n ní bó ṣe gba Royal Mansion lọ nìyẹn o. Wọ́n náà gba Royal Mansion lọ. Wọ́n ní wọ́n lọ bá Queen Naomi ní Royal Mansion yìí pé àwọn fẹ́ mú kábíyèsí kúrò ní Royal Mansion láti lọ sí ààfin. Ẹ rí pé èyí tún lágbára. Wọ́n láwọn fẹ́ mú bàbá wẹ̀rin ńlá lọ sí ààfin. Ṣé kábíyèsí jẹ́ bí ọmọ kékeré ni? Àmọ́. Ṣé kábíyèsí jẹ́ bí bébì ni? Àmọ́. Ṣé kábíyèsí ò mọ ibi tán fẹ́ dúró sí ni? Àmọ́. Wọn nǹkan tá a gbọ́ nìyẹn páwọn olórí fẹ́ mú wọn lọ sáàfin. Ṣùgbọ́n wọ́n nígbà tí wọ́n dé Royal Mansion náà wọ́n ní wọn ò bá kábíyèsí ní Royal Mansion. Lóòótọ́ kábíyèsí wà lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n kábíyèsí ò sí ní Royal Mansion. Wọ́n ní bó ṣe dé wọ́n ní Queen Naomi ti rí wọn ní orí kámẹ́rà. Kábíyèsí dẹ̀ ti sọ fún Queen Naomi pé anytime tí àwọn àǹtí wa gbogbo ìbá ti wá kí Queen Naomi pe SSS sí wọn láti wá kó wọn kúrò níbẹ̀. Nǹkan tí wọ́n dẹ̀ sọ òní Queen Naomi tẹ̀lé. Nǹkan tó wá yà wá lẹ́nu ní pé pẹ̀lú bí wọ́n ṣe ní kán kúrò wọ́n ní àǹtí wa fashion wọ́n ní ṣe ló fi àáké kọ́rí wọ́n ní kó kúrò títí tí àwọn ẹni yẹn fi tì wọ́n ní bó ṣe ṣubú nìyí. Ẹ̀yin èèyàn lé ṣíṣubú tó ṣubú báyìí wọ́n ní ṣe ló gba àwọn gbogbo wọn bó ṣe gba ọ̀dọ̀ àwọn Odùduwà council lọ nìyẹn tí wọ́n lọ tẹ́tẹ́ bú ọ̀rọ̀ Queen Naomi fún Odùduwà council pé Queen Naomi ó rán àwọn èèyàn láti ti àwọn ṣubú láti lùwà àwọn wọn parọ́ oríṣiríṣi mọ́ Queen Naomi. Ẹ̀yin èèyàn lè rí pé kì í ṣe nǹkan kékeré. So wọ́n ní bí kábíyèsí ṣe lọ gba ìkan nínú àwọn representative tí ó máa dúró fún Queen Naomi ní Odùduwà council nìyẹn o wípé ṣe ló ń defend Queen Naomi pẹ̀lú gbogbo nǹkan tí àwọn Sisi wa gbogbo tán lọ ṣe ní inú Royal Mansion tí wọ́n lọ ń disturb Queen Naomi tán láwọn fẹ́ wá mú kábíyèsí lọ sí inú ààfin. Ṣé rí pé àwọn Sisi wa gbogbo ṣé rí pé wọ́n ń tọ́jà ṣé rí pé wọ́n ń tọ́jà nígbà tí ọkọ yín tó fi yín sí ààfin tẹ wá dìde tẹ wá bẹ̀rẹ̀ sí lọ bá Queen Naomi níbi tí wọ́n ń gbé tẹ́lẹ̀ fẹ́ lọ mú kábíyèsí. Ṣé kìí ṣe pé ìyálé yín ni Queen Naomi ni? Àbí kí ló dé tí àwọn ẹlòmíì gan tó jẹ́ pé wọn ò ní ọpọlọ? Because ọ̀rọ̀ yín ìgbà míì ó máa ń dàbí ìgbà tẹ́ pé kò sí ọpọlọ kankan ní upstairs yín. Torí tọpọlọ bá wà ní upstairs báwo lẹ ṣe máa ní ẹ fẹ́ lọ sí ilé ìyálé yín ẹ fẹ́ lọ mú kábíyèsí ẹ fẹ́ mú wọn lọ sí inú ààfin. Ọlọ́run máa ṣàánú wa o lọ́wọ́ àwọn Sisi gbogbo yìí. Wọ́n ní ìgbà tí kábíyèsí gbọ́ gbogbo itú tí àwọn Sisi wa gbogbo yìí pa wọ́n ní inú bí bàbá wẹ̀rin ńlá. Ìpè ṣé ààyè wọn ṣó dé Royal Mansion ni? Kí ni wọ́n ń wá kiri ní Royal Mansion tó fi lọ síbẹ̀? Ẹ dẹ̀ rántí pé a sọ fún yín pé Sisi wa chọ́ọ̀chì wọ́n ní ìgbà tí Queen Naomi wà lágòdì wọ́n ní every time náà máa ń lọ sí Royal Mansion. Àmọ́ nǹkan tó ń wá lọ o bóyá wọ́n fẹ́ da nǹkan sílẹ̀ o even gan àwọn Sisi wa tí wọ́n lọ recently yìí náà àmọ́ bóyá wọ́n fẹ́ lọ da nǹkan sílẹ̀ ńbẹ̀ náà fi lọ. Àbí kí ló dé gan kí lẹ̀ ń wá lọ́dọ̀ Queen Naomi?
arábìnrin yìí kò ní yín lára nínú palace bàbá Erinla, ó ti fi yín sílẹ̀ ń bẹ̀, wọ́n ní kẹ́ ẹ máa jẹ palace still yet ẹ ní fọkànbalẹ̀. And the funniest part ni pé kò síbẹ̀ ṣe lè ní happiness pẹ̀lú kábíyèsí tẹ́ bá support kábíyèsí, kò síbẹ̀ ṣe lè ní happiness. Ẹ wo Dr. Elizabeth, ẹ wo support tí Dr. Elizabeth ń fokun Naomi àti gbà tí kábíyèsí ti fẹ́ Dr. Elizabeth. In fact mo mọ̀ pé ìdùnnú ayọ̀ ni Dr. Elizabeth máa ń ní pẹ̀lú bàbá Erinla nítorí pé wọn ò gbé wàhálà, wọn ò gbé lórí ara wọn, wọn ò fúnra wọn lápá tension, wọn ò gbé nǹkan tí ò yẹ kó gbé sọ́kàn, wọn ò gbé sọ́kàn, wọ́n rọra jókòó sí ọ̀dọ̀ ọkọ wọn, wọ́n dẹ̀ ń ṣe ojúṣe wọn gẹ́gẹ́ bí ìyàwó. Àwọn tí wọ́n ń pè ní aya ọba olórí nìyẹn. Ambele tà sí àwọn fake olórí tó ń pera wọn ní queen. Hey, imagine ẹ wá lọ, ẹ láyàláyà, ẹ wá gba royal mansion lọ, ẹ fẹ́ lọ máa jà nígbà tó jẹ́ pé most of you gan, in fact ó yẹ kí wọ́n kọ́kọ́ tiẹ̀ fún yín ní training náà, ó yẹ kán put yín sórí training àti orientation láti fi jẹ́ olórí, torí jọ ẹni tó yẹ kó jẹ́ olórí kábíyèsí, jọ ẹni tó yẹ kó jẹ́ olórí kábíyèsí. Because tó bá jẹ́ pé ẹjọ́ ẹni tó yẹ kó jẹ́ olórí kábíyèsí ni ẹ̀ ní máa lọ jà ní royal mansion, ẹ̀ ní máa lọ bá Queen Naomi kẹ́ máa lẹ fẹ́ lọ mú kábíyèsí ní royal mansion. Ṣé kábíyèsí jẹ́ bí abẹ́rẹ́ tó ń wá nínú ààfin? Because ọ̀rọ̀ yín ó ti sú everybody, ọ̀rọ̀ yín ti sú gbogbo èèyàn. Bí a ṣe gbọ́ nìyẹn o, tó ní kábíyèsí gba representative fún Queen Naomi, òun wọ́n lẹ́ni yẹn òun ló support ló jẹ́ ẹni tó yẹ pé ó ń gbèjà Queen Naomi níwájú àwọn council. Wọ́n ṣàwọn nǹkan tó yẹ pé wọ́n máa sọ sí Queen Naomi tó yẹ pé àwọn council yìí á fi máa pàṣẹ tí ò yẹ kán pa. Ẹ̀yin èèyàn lé, nǹkan tí wọn ò ní kẹ́ ẹ tojúbọ̀ lẹ́ ń tojúbọ̀. Bàbá Erinla láti ní ìyàwó òun ni Queen Naomi, òun àti ìyàwó òun ò jà, òun ò divorce ìyàwó òun. Ẹnu yín náà láti ń gbé pé ex-queen ní Queen Naomi, ìyẹn àǹtí wa chọ́ọ̀chì, pẹ̀lú àwọn lẹ́tà rádaràdá tẹ́ ẹ lọ́kọ́ tẹ́ ń pẹ́ ní ẹlẹ́ni ní ex-queen. Ex-queen lèèyàn ó dẹ̀ sì ń jẹ́ Ògúnwùsì. Ex-queen lèèyàn ọpẹ́ ò dẹ̀ sọ pé òun ò fẹ́ mọ́. So oríṣiríṣi ìwà ló wà lọ́wọ́ àwọn àǹtí wa gbogbo yìí, oríṣiríṣi ìwà ló wà lọ́wọ́ wọn. Àfi kí Ọlọ́run Elédùmarè kó wà pẹ̀lú bàbá Erinla, àfi kí Ọlọ́run Elédùmarè kó ṣí ojú àánú kó máa ṣí wo Queen Naomi. Every time tó máa ti rí pé àárín kábíyèsí àti Queen Naomi fẹ́ settle báyìí, wọ́n máa gbé ọwọ́ míì ni, wọ́n máa gbé ọwọ́ oríṣiríṣi ni, ọwọ́ oríṣiríṣi náà máa gbé. Kìdẹ́ ń ṣe pé nínú ti ń ṣe every time náà ń ṣe bẹ́ẹ̀. Yóò dà, ẹ níbẹ̀rù Ọlọ́run. Gbogbo nǹkan téèyàn máa ń ṣe láyé èèyàn ní láti níbẹ̀rù Ọlọ́run ni. Arábìnrin yóò ní yín lára, kí wá lóde tẹ́ fẹ́ máa ní lára nílé ọkọ ẹ̀? Ẹ̀yin èèyàn lè kò jẹ́ bó ṣe jẹ́ nǹkan tá a gbọ́ nìyẹn o. Allegedly tán ní bàbá Erinla gbègbèsẹ̀ láti gba èèyàn láti lọ gba ẹnu Queen Naomi sọ̀rọ̀ ní Odùduwà Council bá a ṣe gbọ́ nìyẹn, torí wọ́n ní àwọn olórí wọ́n ní ṣe náà gbé wọn lọ sí ibẹ̀ tí wọ́n lọ ń sọ oríṣiríṣi nǹkan tí ò ṣẹlẹ̀ pé Queen Naomi ló rán àwọn SSS kan wá lu àwọn. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú kábíyèsí àtàwọn Sisi wa gbogbo tí bàbá wa kó jọ sí inú ààfin yìí, torí ọ̀rọ̀ wọn ó lágbára, ọ̀rọ̀ wọn lágbára. Kò jẹ́ bó ṣe jẹ́ ẹ̀yin èèyàn mi, bí mo ṣe máa ń sọ allegedly mi ìbá kábíyèsí gbénu palace o. Nǹkan tá a gbọ́ la wá torchlight sí. Orúkọ mi ni Mashola Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. A dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà.
mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin yóò subscribers o, ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o, gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ ṣe darapọ̀ mọ́ wa, ọlọ́run ọba aláàánú á ṣàánú fún gbogbo yín o, ẹ̀ ní tọrọ jẹ, ẹ̀ ní tọrọ mu, ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV, love you all.